ó ti tún ṣẹlẹ̀ o ọ̀rọ̀ bí Funke Akindele bó ti kájú ńlẹ̀ fún ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ ìyẹn níbi meet and greet Fúnróyè òun ló tún lọ tó tún gba orí ayélujára kan báyìí tí àwọn ènìyàn sì ń jẹ wọ̀mùwọ̀mù lẹ́nu ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí Biola Adebayo tó tún ṣe fún ọkọ rẹ̀ ní ọjọ́ tí ọmọkùnrin yìí tó ń ṣe ọjọ́ ìbí wò ó gbẹnu tán ó tún ti ń lọ báyìí níranto láàrin Toyin Abraham àti ọmọ bàbá Suwe jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèré ṣùgbọ́n tí kò sí láyé mọ́ tọ́ ó ti wá ń lọ ranto láàrin Toyin Abraham àti ọmọ rẹ̀ tó fi sílẹ̀ sáyé o tọ́ wọ́n ní bówe bá jọ òwe ẹni bàbá lè sọ̀rọ̀ ẹ̀rù ìjà ní bá onítọ̀hún òun ló mú kí Fathia Williams kóun náà tátán sóde àríyá o bẹ́ẹ̀ la ṣe rí bó ti ń fò láìláì nígbà tí ọ̀rọ̀ tí wọ́n ń sọ nígbà tó jọ títí ẹ̀ bẹ́ẹ̀ la ṣe rí o kò tiẹ̀ lè dákẹ́ rárá kò sì lè mú mọ́ra tọ́ ó ti tún wá ṣẹlẹ̀ báyìí o Wùmí Toríọlá àti òun náà ó ti wá gba orí ìtàgé ó ti gbá gòkè ẹ̀mí báyìí o tọ́ ó wá di ká máa wá atura lórí wípé à ń ṣeré orí ìtàgé tọ́ bẹ́ẹ̀ bá wá gbàgbé òun náà ni àwa náà là máa mú gbogbo àwọn ìròyìn náà wá fún yín ẹ wá rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan láti jẹ ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé àwa ò ní jẹ́ kétí yín ó di sí i tọ́ ṣàdédé la rí tí àwọn òṣèré orí ìtàgé tí wọ́n wà lórí ìtàgé bẹ́ẹ̀ la sì rí tí gbogbo wọn kó sí funfun lẹ́yẹ ń su tí wọ́n wọ sùtánà lélẹ́yìí tí Wùmí Toríọlá gan ò sì gbẹ́yìn ń bẹ̀ òun gan ni gbòógì igi lẹ́yìn ọgbà eré tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ tọ́ bí wọ́n ti ń kọrin ẹ̀mí tí wọ́n ń fò láìláì tí wọ́n ń pe àwọn ogun ọ̀run sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ la ṣe rí lo eré bá dòótọ́ o bẹ́ẹ̀ la ti rí tí Wùmí Toríọlá ló bá wọnú ẹ̀mí lọ ló di ohun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń mú lọ́wọ́ mú lẹ́sẹ̀ kó tó di wípé ó wá padà o tọ́ òun náà la rí bí wọ́n ti ń dì dìgbàdìgbà àwọn èèyàn tiẹ̀ kọ́kọ́ rò pé bóyá eré tó ń ṣe òun náà ni ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́ o bẹ́ẹ̀ la ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àríwísí ní abala àríwísí táwọn èèyàn ń sọ wípé tẹ́lẹ̀ fẹ́ kan tẹ́lẹ̀ rí náà àwọn ti mọ̀ wípé wòlíì ni Wùmí Toríọlá wípé níṣe ni ó kàn fi ara rẹ̀ pamọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n níbi tó ti ń ṣeré yìí ibẹ̀ ni àwọn ogun ọ̀run gangan làwọn gangan ti bá pàdé ni wọ́n bá gan lápá mú ni wọ́n bá mú gòkè ẹ̀mí lọ bẹ́ẹ̀ ló ń já pámọ́nú ló ń janra mọ́lẹ̀ tọ́ èyí náà la rí gbọ́ lórí ayélujára ṣe mọ̀ pé ohun tó bá ti jẹ́ ti àwọn aláṣọ funfun ọ̀kan lára àwọn tó ti kọ́mẹ́ǹtì síbẹ̀ ó ní gbogbo ohun tó bá ti jọmọ́ sùtánà níṣe lòun máa ń sá fún nítorí wípé ṣe mọ̀ pé báwọn alóore bá ti mọ́ra wọn ò ní mọ́ súnmọ́ ohun tí ó lè máa fa gbogbo àwọn rògbòdìyàn yìí tọ̀ ó náà la rí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sí etí ìgbọ́ yín tọ̀ Wùmí Toríọlá níṣe ni ó gba inú eré orí ìtàgé ló bá gbabẹ̀ ló gòkè ẹ̀mí lọ òótọ́ Fathia Williams ṣàdédé la rí ní òde àríyá tí Fathia Williams tó ró dẹ́dẹ́ tó kàn dúdú pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré mìíràn bẹ́ẹ̀ ni wọ́n ṣe kóra wọn lọ sí ibi ayẹyẹ ọjọ́ ìbí bàbá wa MC Oluomo gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ẹni tó súnmọ́ MC Oluomo tipẹ́tipẹ́ òun ni Fathia Williams tó ti ń ṣe steeze ìfẹ́ fúnra rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó dáàrin kan bí olórin fújì tó ń kọrin níbẹ̀ ìyẹn bá mi K1 the ultimate Wàsíù Àyìndé bó ti mẹ́nu bà ọ̀rọ̀ Fathia Williams nìyẹn o tó bẹ̀rẹ̀ sí ní kì í tó sì ń dárúkọ Fúnróyè tantantan bẹ́ẹ̀ la ṣe rí tí Fathia Williams tó dìde wàì ló bá bẹ̀rẹ̀ sí ní fò láìláì ló ń ju ọwọ́ ju pájúṣẹ̀ sókè wípé òun gangan ni wọ́n ń ké sí yẹn ṣé ẹ mọ̀ pé wọ́n máa ń sọ pé bówe bá jọ òwe ẹni bá àbá lè sọ̀rọ̀ ẹ̀rù jà ní bá onítọ̀hún eléyìí kí wá sọ̀rọ̀ jà ó níṣe ni ó fò sókè tí òun náà sì ń kan sára sí olórin tí ó ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá tó òun náà la rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń ṣe àríwísí ní abala àríwísí tí àwọn náà sì bẹ̀rẹ̀ sí ní kan sára sí wípé màmá rere màmá kẹ̀ òun ni Fathia Williams tí àwọn sì ní ìfẹ́ sí lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ la ṣe rí tí wọ́n ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá tọ̀ ó ti tún wá ṣẹlẹ̀ báyìí o Toyin Abraham àti ọmọ bàbá Suwe ẹ gbọ́ kí ló tún dà wọ́n pọ̀ tó níṣẹ́ la rí ọmọbìnrin kan tó bọ́ sí orí ìkànnì Twitter tí ó sì gbé ọ̀rọ̀ yìí sórí ayélujára tí ó táàgì fún Toyin Abraham ìyẹn Oversabianti wípé
kí wọ́n jọ̀ọ́ jàre wípé ṣán mọ̀ pé bàbá Suwe ara wọn náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé gbẹ̀mímì àti òun àti ìyàwó rẹ̀ tó ọmọ rẹ̀ ọ̀kan tó fi sílẹ̀ sáyé ìyẹn ọmọbìnrin kò wá yẹ kí ọmọ náà ó ráre níṣe ni ó bá rawọ́ ẹ̀bẹ̀ sí Toyin Abraham pé kó jọ̀ọ́ jàre kó wá nǹkan ṣe sí wípé ọmọ yìí kò tiẹ̀ lè lọ sílé ìwé láti ìgbà tí àwọn òbí rẹ̀ méjèèjì ti kú ṣebí níṣe ni ó yẹ kí wọ́n máa ṣe alátìlẹyìn ara wọn tó bẹ́ẹ̀ la ṣe rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n sì ń gbé ọ̀rọ̀ yìí pò yẹnu lórí ayélujára níbi tí olúkálukú náà ti ń rìpọ́ọ̀sì ẹ̀ láti rí tí ó kan Toyin Abraham lára lòun náà bá ní kí ló ṣubú tẹ̀hún yìí bẹ́ẹ̀ la ṣe rí tó gbé ìgbésẹ̀ ní kánkán tí ó sì ṣe ohun ribiribi fún ọmọbìnrin yìí tí ó ṣe ohun ribiribi fún ọmọbìnrin yìí tí ó sì jẹ́ wípé níṣe ni òun gan kò fẹ́ẹ̀ lè gbàgbọ́ ohun tí Ọlọ́run ti ara Toyin Abraham ṣe fún òun gangan tí inú rẹ̀ sì dùn lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ la ṣe rí ọmọbìnrin tó gbé sórí ìkànnì Twitter yìí tó padà wá sórí ayélujára pé káwọn èèyàn bá òun kí wọ́n bá òun kí Toyin Abraham dáadáa nítorí wípé ẹni rere ẹni tí ó ṣọ̀wọ́n láti rí òun náà ni Toyin Abraham jẹ́ nítorí pé ó ṣe bẹbẹ fún ọmọbìnrin yìí ìyẹn ọmọ bàbá Suwe tó òun náà la rí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sétí ìgbọ́ yín ṣẹ̀sì mọ̀ pé wọ́n máa ń sọ wípé rere kì í gbé ohun tá a bá ṣe báyìí òun náà ni à á gbà tó ohun tẹ́yìn náà bá wa rí sí ẹ bá wa fi sí abala àríwísí bẹ́ẹ̀ bá sì fẹ́ bá wa kan sára sí màmá wa Toyin Abraham ẹ bá wa kan sára sí wọn ní abala àríwísí lábẹ́ fọ́nrán tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí tó Biola Adebayo ó ti wá ṣe bẹbẹ o níṣe ló ṣe bẹbẹ fún ọkọ rẹ̀ ṣe é sì mọ̀ wípé ìpínyà díẹ̀ ó dé bá òun àti ọkọ rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣùgbọ́n bí ọmọkùnrin yìí bí ó ti ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí bẹ́ẹ̀ la ṣe rí tí Biola Adebayo ìyẹn ìyàwó rẹ̀ ìgbà kan rí yìí tí ó gbé sí orí ìkànnì rẹ̀ tí ó sì kí dáadáa gẹ́gẹ́ bí onínúure tó jẹ́ tó kí dáadáa tó sì ń kí ní mẹ́sàn-án mẹ́wàá bẹ́ẹ̀ la ṣe rí eléyìí òun ló ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́nu tó sì ṣe wọ́n ní kàyéfì pé níbo ni irú èèyàn báyìí ti wá wípé àfi bíi áńgẹ́lì bẹ́ẹ̀ ni inú rẹ̀ ṣe funfun tó òun náà ni o làwọn èèyàn bá ń sọ wípé irú èèyàn tó tiẹ̀ lè ṣe nǹkan tó ṣe yìí ó sọ wọ́n nítorí wípé ìjà díẹ̀ ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ó tún wá jẹ́ wípé lọ́jọ́ ìbí rẹ̀ ó tún wá ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá bẹ́ẹ̀ la ṣe rí tó gbé sórí ìkànnì rẹ̀ àtòun àti ọmọ rẹ̀ tó èyí náà ni a tún rí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sí etí ìgbọ̀nyín ṣe ṣàmọ̀ pé àwa ò ní jẹ́ kí etí yín ó di sí bó bá ti ṣe ń lọ nígboro ayé òun náà ni a ó máa jẹ́ kẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ bá ti tẹ̀lé ìkànnì yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ̀lé kí ẹ sì bá wa láìkì fọ́nrán eléyìí tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ohun tẹ́yìn náà bá tún wá rí ẹ bá wa fi sí abala àríwísí tó bẹ́ẹ̀ la ṣe rí tí àwọn ènìyàn ń gbé ọ̀rọ̀ yìí pò yẹnu tí wọ́n sì ń kan sára tí wọ́n ń gbóṣùbà káre fún Biola Adebayo ìyẹn ní abala àríwísí nígbà tí àwọn akọ̀ròyìn wa tí wọ́n gbé ìròyìn náà dé tó lórí ti Funke Akindele níṣe ni àdédé rí lórí ayélujára wípé Funke Akindele mà tún ti gbéṣe rẹ̀ dé níṣe ni a tún rí tó tún snọ́ọ̀bù Kemity pé níṣe ló kájú ńlẹ̀ fún o ìyẹn ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ la bá wá fi ìdí kókò la wá dáadáa la tú gbogbo ẹ̀ la tú ṣudésàlẹ̀ kòkò wípé àṣé lóòótọ́ ni ṣé bẹ́ẹ̀ náà wá ní ọmọbìnrin yóò wá dáa ni àbí níṣe ni ó jẹ́ wípé àwọn ènìyàn kan sọ ohun torí ṣùgbọ́n ní ẹ̀yìn òrẹ́yìn níṣe la rí wípé ìròyìn òfegè pátápátá òun ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbé lórí Funke Akindele o ibà lórúkọ jẹ́ gbà òun sì ni wọ́n fẹ́ ṣe fún un nítorí wípé kò tiẹ̀ sí ohun tó jọ rárá o kò sí ohun tó jọ wípé bóyá ó kájú ńlẹ̀ fún Kemity ìyẹn ìyá Sẹ́bílì tí gbogbo wa mọ̀ dáadáa gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn adẹ́rìn-pòṣónú ní inú eré orí ìtàgé tó níṣe ni a rí Funke Akindele bó ti wọ ibi meet and greet yìí ó wọ bẹ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ gbogbo àwọn tí ó sì rí níbẹ̀ tí wọ́n ń kí gbogbo wọn pátápátá ló kí tẹ̀yẹtẹ̀yẹ tí kò sì fojú pa ẹnikẹ́ni rẹ́ nínú gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan ló tún bá ṣe fọ́nrán
fọ́nrán papọ̀ ló tún bá ya fọ́tò, kódà níbẹ̀ ni ó ti tún pàdé oní nǹkan gangan tí àwọn méjèèjì tí wọ́n sì tún jọ ṣe kọ́ńtẹ́ǹtì níbẹ̀ náà tí kò sì sí ohun tó jọ wípé bóyá ó kájúnlẹ̀ fún ẹnìkan tàbí ó fojú pa ẹnìkan rẹ́. Kódà ní abala àríwísí ibẹ̀ la tún ti rí ọmọbìnrin kan wípé kódà níbi tí ó dára dé Funke Akindele ó tún ra gúgúrú ó tún rà á fún ọmọ òun tóun gbé lọ́wọ́. Tó ṣe wá rí wípé ìbà lórúkọ jẹ́ pátápátá òun ni eléyìí léyìí tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Tó a ò ní rí ogun ìbà lórúkọ jẹ́ o, nítorí pé ẹni tó bá lè parọ́ mọ́yàn ó lè pààyàn gan. Tó òun náà ni arígbọ́ lórí ayélujára, ṣe sì mọ̀ pé àwa ò ní gbéròyìn òfegè bó bá ṣe ń lọ bẹ́ẹ̀ làwa ó ṣe máa mú wá fún yín. Tó kì í dùn kó pọ̀ ṣókí báyìí òun náà lọ bẹ̀ oge, kò ní ju báyìí lọ lórí ìròyìn lónìí. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín.